Àkọ́kọ́ nínú ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù tí a fẹ́ gbé yẹ̀wò òhun ni bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wùẹ̀tù bí wọn ò ṣe wá síbi ayẹyẹ tí wọ́n fi síde ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé òhun ni wọ́n wá síbi ètò yẹn, eléyìí tó wáyé ní International Conference Center UI Ìbàdàn. Lára àwọn ọba tí wọ́n péjú tí wọ́n pésẹ̀ síbi ètò yẹn láti rí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì. Ṣùgbọ́n tí ó wá ń jọ àwọn èèyàn lójú tó ń ya àwọn èèyàn lẹ́nu tí wọ́n dẹ̀ sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye lórí rẹ̀ òhun náà ni bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ bí wọn ò ṣe wá. A tíì rí àtẹ̀jáde kankan láti ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìdí tàbí tí wọn ò fi wá síbi ètò yẹn. Ṣùgbọ́n a gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn elétò àwọn kọmití tí wọ́n ń ṣe àgbékalẹ̀ ètò yẹn, a gbọ́ pé wọ́n fi ìwé ìpè wọ́n fi ránṣẹ́, wọ́n mú lọ sọ́dọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́. Oríṣiríṣi àwọn èèyàn ni tí wọ́n ń fi èrò àti òye tí wọ́n ṣọwọ́. A mú wá fún yín tí ẹ gbọ́n tí àwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí ìwòye àti èrò titi wọn. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, lórí ìkànnì yìí a máa ń sọ fún yín wípé a ṣe àgbékalẹ̀ ìkànnì yìí láti jẹ́ pé kí gbogbo wa kí a lè máa fi èrò àti ìwòye titi wa ká lè máa fi hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Ìkànnì yìí wà fún gbogbo wa pátá ni tá a bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá láti máa fi bí ṣe ń lọ tó wa létí ká lè máa mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ní orílẹ̀-èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. A máa ń sọ fún yín pé ìkànnì yìí kò wá àgbékalẹ̀ láti fi máa ṣègbè lẹ́yìn olóṣèlú. A dá sílẹ̀ láti fi máa ṣègbè lẹ́yìn ẹ̀sìn kankan. A dá sílẹ̀ láti fi máa ṣègbè lẹ́yìn ìlú kankan tàbí ẹ̀yà kankan. Tí a mọ̀ tó dá wa lójú lórí ìkànnì yìí ni wípé láti fi máa ṣe àgbélárugẹ èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá. Torí pé Yorùbá ní tẹnitẹni, tèkísà ní tààtàn, ẹlẹ́nu rúnrún ló lámùyá rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi láǹfààní láti pè wọlé, torí ẹ láǹfààní láti pè, tí ẹ bá ti ń wọlé ẹ jẹ́ ká mọ ibi tí ẹ ti ń wò wá, ẹ jẹ́ ká mọ ibi tí ẹ ti ń gbọ́ wa. Kẹ́ẹ̀dẹ̀ máa bá ní like fídíò yìí, kẹ́ máa bá ní share rẹ̀ kó lè máa káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Àwọn èèyàn tí ń fi èrò àti ìwòye wọn, wọ́n ti fi ń ṣọwọ́ sí wa. Mr. Akintin láti fi èrò àti òye tí wọ́n ṣọwọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi pè wọlé live and direct òun náà ni 08157132861. lẹ́ẹ̀kan sí 08157132861. òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi láǹfààní
láti pè wọlé live and direct. Mr. Àjànà President Àjànàkú àwọn náà ti wọlé, wọ́n ti darapọ̀ mọ́ wa. Ẹ máa bá ní tẹ like bí ẹ bá ti ń wọlé, ẹ máa bá ní tẹ like kí ẹ sì máa bá ní share rẹ̀. Ẹ bá ní share program yìí kó lè káàkiri, kó lè rìn jìnnà dáadáa. Ẹ bá ní share rẹ̀. Tẹ́ bá ti wá ń wọlé, ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń wò wá, tí ẹ ti ń gbọ́ wa. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ń wò wá lẹ́ ti ń gbọ́ wa ni? Ìlú wo lórílẹ̀-èdè Nàìjíríà? Tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ń wò wá lẹ́yìn tí ń gbọ́ wa, ìlú wo lẹ́ ti ń wò wá lẹ́ ti ń gbọ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà? Tó bá jẹ́ pé òkè òkun ni ẹ̀yin tí ń wò wá, ìlú wo tàbí orílẹ̀-èdè wo ni ẹ wà tẹ́ ti ń wò wá, tẹ́ ti ń gbọ́ wa live and direct? Ẹ lè fi èrò àti ìwòye tiyín, ẹ lè fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ program yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye Mr. Akintin nìyẹn bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa. Àkànmọ́ bí tí wọ́n ti ń wò wá, tí wọ́n ti ń gbọ́ wa ni. Ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń wò wá, tẹ́ ẹ ti ń gbọ́ wa live and direct. Ẹ ṣé àdúpẹ́. Àwọn èèyàn ti ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́, wọ́n ti ń fi ìwòye àti èrò tiwọn, wọ́n ti ń fi ránṣẹ́ sí wa. Mr. Salami Ọlásùnkànmí, àwọn ní aside from Olúbàdàn, which other traditional rulers were there? Ìbéèrè nìyẹn o. Wọ́n ní lẹ́yìn kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àwọn ọba wo ni wọ́n tún wà ńbẹ̀ ni wọ́n wá? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n, ṣùgbọ́n àwọn tí wọ́n fi ìjókòó wọn síwájú, àwọn ni kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, kábíyèsí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, Aláàfin tìlú Ọ̀yọ́ wọn sí lórí ìjókòó. Bákan náà, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn náà sí ní orí ìjókòó lásìkò tí èmi débẹ̀ o. Ó ṣe é ṣe kó jẹ́ pé lásìkò tí mo kúrò ńbẹ̀ ò ní àwọn ọba yẹn dé, àwọn ọba yòókù dé. Ṣùgbọ́n àṣà táìmù tí èmi wà ńbẹ̀, kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nìkan ò ní a rí lórí ìjókòó, àti àwọn ọba tí wọ́n pọ̀ tí wọn ò fi ìjókòó wọn sí ọwọ́ iwájú níbi ètò yẹn. Lára àwọn tí wọ́n tún ti ń fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa ni láti rí Mr. Akin Oyè. Kò sí wá yẹn. Ṣé kí Aláàfin kó tún wá kí ẹ tún lè dìde ni? Àbí kí lẹ tún fẹ́ gan-an? Mr. Adéyẹmọ Ridwan, àwọn ní you can even sleep on their chairs, sir. There is enough place. Na Aláàfin una dey shouting, what of Ṣọ̀ún and other king? Aláàfin is not present. Gẹ́gẹ́ bí ìwòye Mr. Adéyẹmọ Ridwan nìyẹn. Kò sòótọ́, àwọn ní kábíyèsí o, ikú bàbá yèyé olórí ọba ilẹ̀ Yorùbá, I love this king. Bí wọn ò ṣe wá síbẹ̀, èmi faramọ́. Busari Saheed, àwọn ní you envy Ọ̀yọ́, you are celebrating Ọ̀yọ́ at 50. Ọ̀yọ́ absence, whom you are celebrating, you are playing. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Busari Saheed nìyẹn. Salawu Abiodun Yusuf, àwọn na Ìbàdàn state una dey celebrate. Ọlọ́run tóbi Kenny, wọ́n ní you are bearing Ọ̀yọ́ name and you are being hypocrite to the town. If you see Ìbàdàn person, run o. They always bite their finger that feed them. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tóbi Kenny nìyẹn. Mr. Lamba Ọládàpọ̀, wọ́n ní you want ikú bàbá yèyé to come do what láàrin ẹ̀yin ọlọ́tẹ̀ gbogbo? You see nothing like Ajíṣebí Ìbàdàn láàrin títí ọjọ́ láé. You will continue to use that name Ọ̀yọ́, Ajíṣebí Ọ̀yọ́ láàrin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Lamba nìyẹn. Ayọ̀lá Yakub, àwọn ní stay away from hypocrite for now. Aláàfin, please, they are all miscreants.
they will surely come back for you. Kí ni ìwòye àti èrò titi yín bí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù bí wọn ò ṣe wá síbi ayẹyẹ tí wọ́n fi ń ṣe àjọyọ̀ ọdún 50 ọdún tí wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀, ilé tó wáyé ní International Conference Center ní University of Ibadan UI ní ọjọ́ Monday ọjọ́ 26 oṣù kínní ọdún 2026 tá a wà yìí. Kí ni ìwòye tiyín, kí ni èrò tiyín bí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ bí wọn ò ṣe wà lórí ìjókòó? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì òun náà ni wọ́n wà níbẹ̀. Lára àwọn ọba tán wà níbẹ̀ láti rí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n tún jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, Àrí Olúgbọ́n àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì, Ọ̀kẹrẹ tìlú Ṣakí, Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn àti àwọn ọba míì òun náà ni wọ́n wà níbẹ̀. Àwọn èèyàn tí wọ́n ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n sọwọ́ la fi sọ wípé kẹ́yìn náà fi ọ̀rọ̀ àti òye tiyín kẹ́ fi sọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀jigẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. Bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. Bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC kẹ́ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá ilé iṣẹ́ Ideas Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀. Àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde. Bóyá ìforúkọsílẹ̀ ilé iṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license, ilé iṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà, ilé iṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ẹ̀ tí lè bá wọn dòwò pọ̀. Ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. Mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideas Enterprise. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideas Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí. Ideas
Ideals Enterprise, àwọn ní bàbá. Ideals Enterprise, iléeṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideals Enterprise, iléeṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ iléeṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number tin láì múnira lọ́wọ́. Iléeṣẹ́ Ideals Enterprise tó ń báni gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. Gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. Ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. Gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. Nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò. Ìrọ̀rùn níṣẹ́ wọn. Nílé iṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise, iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀.